Ní ìlú Èkó tó kún fún àwọn ilé gíga àti ìgbésí ayé tó yára, ọmọkùnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Àkàntì. Àkàntì jẹ́ ẹni tí gbogbo ènìyàn mọ̀ lórí ìkànnì ayélujára Instagram. Iṣẹ́ rẹ̀ ni láti fi ara rẹ̀ hàn ní àwọn ibi tó wuni jùlọ lórílẹ̀-èdè pẹ̀lú ọ̀rọ̀ tó dùn láti jèrè ọkàn àwọn tó ń tẹ̀lé lórí ayélujára rẹ̀. Ní ọjọ́ kan, Àkàntì rí àwòrán obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Onísà. Onísà kì í fi ara rẹ̀ hàn ní àwọn ayẹyẹ ńlá. Dípò bẹ́ẹ̀, ó máa ń pín àwọn àwòrán ìwé tí ó ti kà àti iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí onímọ̀ èdè. Kò sí ìtàn èké nínú àwọn ìkéde rẹ̀, kìkì òtítọ́ àti ìmọ̀ nìkan ló wà níbẹ̀. Àkàntì, ẹni tí ó máa ń rí àwọn obìnrin tí wọ́n rẹwà tán jẹ́ mọ́dẹ́lì, tètè fẹ́ràn rẹ̀ lójú ẹ̀rọ. Ó kọ lẹ́tà sí Onísà sí gbangba àti níkọ̀rọ̀. Ó sì lo àwọn ọ̀rọ̀ ìfẹ́ tó rọrùn tí ó sábà máa ń lò. Àkàntì ní, "Ẹyẹlé mi, dídán rẹ dàbí òṣùpá alẹ́. Ṣé a lè ṣe ìfọwọ́sowọ́pọ̀ lórí ìkànnì mi?" Onísà dáhùn pẹ̀lú Yorùbá tó péye, ohun tí Àkàntì kò lérò. Onísà ní, "Ọ̀gbẹ́ni Àkàntì, èmi kì í ṣe ẹyẹlé, bẹ́ẹ̀ sì ni dídán mi kì í ṣe ti òṣùpá, bí kò ṣe ti Olódùmarè. Ìbáṣepọ̀ lórí ẹ̀rọ ayélujára ó yàtọ̀ sí àjọṣepọ̀ gidi. Bí o bá fẹ́ bá mi sọ̀rọ̀, ó yẹ kí o fi ìwà ọmọlúàbí àti ìbọ̀wọ̀ hàn." Èsì yìí ya Àkàntì lẹ́nu, nítorí kò sí obìnrin kan tí ó ti kọ̀wé sí i rí pẹ̀lú èdè tó péye tàbí jinlẹ̀ báyìí. Ó wá mọ̀ pé láti lè tẹ́ Onísà lọ́rùn, ó gbọ́dọ̀ fi òtítọ́ inú hàn, kì í ṣe àwọn àwòrán ẹ̀tàn tí ó máa ń fi hàn lórí ayélujára. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń bá ara wọn sọ̀rọ̀ níkọ̀kọ̀, ní èyí tí a mọ̀ sí privately, àbí kí a sọ wípé DM. Àkàntì sì bẹ̀rẹ̀ sí ń lo èdè Yorùbá tó mọ̀ gan-an. Kì í ṣe èdè àwùjọ tí kò ní ìpilẹ̀ṣẹ̀, ṣùgbọ́n èdè tí ó kún fún àṣà àti ìmọ̀. Nígbà tí wọ́n pàdé nígbẹ̀yìngbẹ́yín, Onísà ń ṣiṣẹ́. Ó ń kọ́ àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe lè lo èdè Yorùbá tó tọ́. Àkàntì ń bẹ̀rù láti fi ara rẹ̀ hàn nítorí kò sí fíútà lójú rẹ̀ mọ́. Àkàntì ní, "Onísà, mo ti kọ́ ẹ̀kọ́ pé ìtàn gidi kò sí lórí ìkànnì ayélujára, ṣùgbọ́n nínú ọkàn tó kún fún ìmọ̀." Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn ara wọn. Àkàntì sì yí àkọ́nú YouTube rẹ̀ padà pátápátá. Dípò kó máa fi ara rẹ̀ hàn bí olókìkí celebrity lásán, ó bẹ̀rẹ̀ sí ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nípa àṣà àti ìtàn Yorùbá pẹ̀lú èdè tó dájú. Ó lo ipò rẹ̀ láti fi ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá hàn. Ẹ̀kọ́ tí ìtàn yìí kọ́ wa ni wípé ìfẹ́ gidi kì í ṣe nípa àwòrán àfojúsùn tàbí ọ̀rọ̀ tí kò péye, ṣùgbọ́n nínú òtítọ́ àti ìjìnlẹ̀ ọkàn àti èdè. Ẹwà èdè wa ní Yorùbá, ẹ jẹ́ ká gbé lárugẹ. Ẹ ṣé.